ilé ta là ń lọ ọ̀dẹ̀dẹ̀ ta là mí rè òdìlé Táyé Lòlú òdìlé ọmọ Kẹ́hìndé ọba ọmọ ẹ̀kú ọdún ilé ta là ń lọ ọ̀dẹ̀dẹ̀ ta là mí rè òdìlé Táyé Lòlú òdìlé ọmọ Kẹ́hìndé ọba ọmọ ẹ̀kú ọdún. Táyé Lòlú Aminat Agúnbíadé ọba ọmọ ìdílé sọjọ́ bí ẹ̀yin ó di dandan kojú yín oríire. ọ̀kan mo fẹ́ ọ̀kan mo fẹ́ èjì ló wọlé tọ̀ mí wá. ẹ wá bá káwọn adúmáadán tí sọjọ́ bí lónìí o. Táyé Lòlú Aminat aya nínú ilé Fatai Alábí Agúnbíadé mo kí ọ dáadáa. Aya nínú ilé John Akọ́láwọlé Àríre Mákọ̀ ọlá yín ò ní tán láìláì o aṣọ yín yóò ní fàáyà owó yín ò ní tán láṣẹ àdáni wáyé ẹ jẹ́ káwọn bèjì yìí náà o kórì wọn kó wú kára wọn kó yá gágá èjìrẹ́ òyìnláàkì àfíjú ọmọ tí gbà kúnlẹ̀ yà gbajúmọ̀ ọmọ níyàn o tí gbàdọ̀bálẹ̀ bàbá gbalaja ọ̀kan ọmọ fẹ́ẹ̀jì ló wọlé tọ̀ mí wá ọ̀bẹ kìí ṣì bẹ́kẹ́ṣẹ́ ẹ̀rílẹ̀ olówó ẹ̀ lọ ẹ̀rílẹ̀ ọlọ́rọ̀ ẹ̀ yà síbẹ̀ ẹ̀rílẹ̀ bọ̀rọ̀ kìíní ẹ̀ ò lọ rárá o ẹ̀ wá bẹ́ kìí ṣì bẹ́kẹ́ṣẹ́ ẹ fẹsẹ̀ yín méjèèjì bẹ́ sílẹ̀ alákìsà ẹ sọ wọ́n do nígbà aṣọ ẹ sọ wọ́n do nígbà aṣọ ẹ sọ̀rọ̀ wọn dọ́rùn lẹ́gẹ̀ bàbá pé wúriwúri lójú orogún eléjì rẹ̀ yìí náà ni èjì wọ̀rọ̀ lójú ìyá rẹ̀ bùnmi kí n bọ́ relé kì mí kẹ́kẹ́ kì mí kẹ́kẹ́ kí n padà lẹ́yìn rẹ̀ ọ̀pẹ tó dá lórí kékékéké ló forí sọ yí kejì ló méjì rẹ̀ dára sókun wọn ó ní ẹ̀mọ́ náà Táyé ẹ̀mọ́ náà mọ́ Kẹ́hìndé ẹni bá lèjì rẹ̀ àrídà àbẹ́jì èjì rẹ̀ mọ bí tí mo jójójó èjì rẹ̀ mọ bí tí mo yọyọyọ ńgbà tó léjó kí ló béjì rẹ̀ sí òṣónú kò lè bí méjì àwọn olóríire àwọn oníbẹ́dún lọ́mọ ẹ̀ẹ́dún dàbí ọba ọmọ tí ń jerí orí igi rétérété ẹ̀ẹ́dákun ẹ mọ̀ bọ̀ wá o ẹ mọ̀ bọ̀ ẹ mọ̀ bọ̀ ẹ mọ̀ bọ̀ lọ́dọ̀ tèmi gángan o Olúwatáyọ̀ ló pé kí n mọ̀ kí yín Ọlájídé ló pé mí lélẹ́rẹ́ o ó pọ̀ sùmàrí akéwì dákun wọn lọ bá mi káwọn eléjì rẹ tí sọjọ́ bí lónìí o ó ní kí n mọ̀ kí yín ó ní kí n mọ̀ kí yín ó ní kí n mọ̀ sá yín ó lẹ́nu ní sọjọ́ bí ẹ̀yìn kórí jẹ́ ṣọ̀pọ̀lọpọ̀ ọdún nílé ayé pẹ́ẹ́pẹ́pẹ́ lòun ṣe nílé ara o pẹ́ẹ́pẹ́pẹ́ lòun ṣe nílé ara o àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ tẹ̀nà ìwòye àmọ́dún àmọ́ rí yín o àmọ́ rí yín tọwọ́ tọ́ ọmọ tètè kú tí ṣe balẹ̀ ọ̀rọ̀ òde tẹ́ lọ tẹ́ni bọ́ padà wálé mọ́ Olódùmarè ò ní jẹ́ bá wọn lọ ẹ ní bìrìbìrì kẹ́ bá wọn dídó yà ọmọ aláyọ̀ wá nífẹ̀ẹ́ gbà fún yín ló ń jẹjẹ lágbára Olódùmarè ọba ẹ̀yin méjèèjì ikú onírí yín gbéṣe àrùn onífilé yín sọ dẹ̀dẹ̀ láṣẹ àdáni wáyé àrídùnnú lẹ́ẹ̀jẹ́ ẹ ní dàrí ìbànújẹ́ lágbára Olódùmarè ọba Táyé Lòlú máa gbọ́ ọmọ Kẹ́hìndé máa gbọ́ ìran ìjìkan oníjà títí kó wá lára èdòmínú àgbọnù ìjà yóò níjà yín tọmọtọmọ ìjà yóò níjà yín tọkọtọkọ láṣẹ àdáni wáyé ọmọ bíbí inú Dèbórà ọmọ parí ọlá o.
abiyamọ rere, abiyamọ tòótọ́, abiyamọ apọ̀jà gbọ́rọ̀gbọ́rọ̀, ìyá àbèjì. Ikú ò ní rí yín gbéṣe lágbára Ọlọ́run wọn bá. Ẹ ní rí kú ọmọ, ẹ ní rí kú ọmọ ọmọ, ẹ ní rí kú ọkọ ọmọ, ẹ ní rí kú ayọ̀ ọmọ lágbára Ọlọ́run wọn bá. Ẹ̀ẹ́dúnjà òbí dákun gbéra nílẹ̀ kò dìde ilé bàbá rẹ̀ yá ká tó mọ́ lọ. Adéjọkẹ́ mo rí bá a lọ́dọ̀ àwọn bàbá tó bí yín lọ́mọ. Òṣùmàrè akéwì lèmi jẹ́ lẹ́ni mo dé sí yín lọ́rùn lò ní ó ká àti lọ. Ìjẹ̀ṣà níṣẹ́ ilé àwọn bàbá tó bí yín lọ́mọ. Ìjẹ̀ṣà òṣèré ní yín onílẹ̀ òbí. Ọmọ olóbì kan wọ́wọ́ tí rí wọ́n, ọmọ olóbì kan wọ́wọ́ tí rí wọ́n. Èyí tó fẹ́ ní àwọ̀ sápó ẹni, èyí tí ò fẹ́ ní àwọ̀ sínú igbó. Ẹranko burúkú aróhùn fi jẹ. Ìjẹ̀ṣà orí di ìṣáná, ilé lẹ́rọ wá ti múná róko. Ogun torí káwọn já Haúsá, ogun torí òbí ó já Ìjẹ̀ṣà. Ọjọ́ ogun já Haúsá, ogun ti kó káwọn lọ. Ọjọ́ ogun já Ìjẹ̀ṣà, ogun òkó bí lọ. Ògún làlú Ògún làlú mo fẹ́ gbowó bí lọ́wọ́ bàbá tó bí yín lọ́mọ. Táyé lolú Aminat, ọ̀dà itọ́ kì í dẹnu. Ọ̀dà owó ò ní dá ọ, ọ̀dà òrèrè ò ní dá ọ lágbára Ọlọ́run wọn bá. Ọmọ Kẹ́hìndé Mary, ọ̀rọ̀ gbogbo tí ń pa ọ́ lẹ́rìn, Olódùmarè oníjó pa ọ́ lẹ́kún. Ẹ mọ̀ bẹ ìran ọ̀bẹ níbẹ̀ ṣu àtẹ́lẹsẹ̀ níbẹ̀ náà. Ẹni bá wá pé ẹ mọ̀ ṣàmọ́dún nílé ayé, gbogbo ọmọ tó bí nínú rẹ̀ ni ó fi di. Ọlátayọ̀ ló pé kí n mọ̀ kí yín. Wọ́n lẹ́nu ní sọjọ́ òbí ẹ̀rí kórìí jẹ́ ìṣọ̀pọ̀lọpọ̀ ọdún nílé ayé.